gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Bàbá mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó ti jẹ́ ti yín báyìí. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ mú ká yín dáadáa ló bá tán. Tẹ́ bá ṣètò yìí kẹ́ wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Lẹ́yìn ètò àá fún yín lọ́pọ̀ owó. Tẹ́ bá ṣètò kẹ́ wà lẹ́gbẹ̀rún mẹ́wàá, kẹ́ sì níbèrè ilẹ̀, a ní kẹ́ máa mú lọ. Gbogbo ẹ̀ náà ló dá. Gbogbo ẹ̀ ló dáa. Tẹ́ bá níyẹn ò wá dáa tó nǹkan tẹ́ ti níbèrè ilẹ̀ o, ẹ wá ní mo fẹ́ máa dá ìbéèrè mi o, bẹ́ẹ̀ bá ṣe ń dá wọn tẹ́ ń gbà wọ́n, owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Gbogbo ẹ̀ ló dá. Gbogbo ẹ̀ ló dáa. Ó dáa. Kí ló kọ yín? Sangolade lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Ọlámilékan. Ṣé mo lè sọ orúkọ mi? Èdè Gẹ̀ẹ́sì ni o. Ẹ ṣe bí orúkọ yín ni? Samuel. Ṣe bí orúkọ yín ni? Tọ́ orúkọ mi yẹn. Ẹ tún pè. Sangolade Samuel Ọlámilékan. Èwo náà máa ń pè yín gangan? Samuel ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí. Ọlálékan yẹn orúkọ àárín ni. Orúkọ àárín. Bẹ́ẹ̀. Ẹ wá fọlálékan sáàárín. Bẹ́ẹ̀. Mi ò gbọ́dọ̀ ẹjẹ́ máa bẹ́tò lọ. Iṣẹ́ àkọ́tí ẹ̀ tí débi kọ̀ọ̀kan ẹ ti sáré sọ pé ká máa bẹ́tò lọ. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. Abánikọ́lé. Mo dẹ̀ tún ṣe iṣẹ́ adarí ayẹyẹ. Bẹ́ẹ̀. Ó tọ́jú mélòó lẹ ti ń bẹ̀rẹ̀ kan lẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ń báyàn kọ́lé? Bí ọdún 6 sẹ́yìn. Ọdún 6 sẹ́yìn Bẹ́ẹ̀. lẹ bẹ̀rẹ̀ sí ń báyàn kọ́lé láti máa darí ayẹyẹ ńkọ́? Ìyẹn láti ó pọ̀ ọdún 10 lọ́dún. Ìyẹn ni pé iṣẹ́ ìdarí ayẹyẹ lẹ fi kọ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀. Ìgbà tí ò wá pé lẹ wá yà sí. Kì í ṣe pé kò pé. Ẹ̀yin náà lè fi kọ́ wa. Ta ni? Ó ṣe bí òwe ni o. Ẹni díẹ̀ ọmọkùnrin ò tó. Bẹ́ẹ̀ ni. Torí díẹ̀ yín ò tó ní ìdí. Bẹ́ẹ̀ ni. Èwo lẹ àkọ́kọ́ yẹ kẹ́ máa darí ayẹyẹ? Mo dẹ̀ ṣe ń ṣe dìsín. Ẹ sì ń ṣe ẹ wá ọ̀nà kó wọjà. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀. Èwo ló wá pé jù? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run méjèèjì náà ni a ṣe ń ṣe. Méjèèjì dẹ̀ ló dùn. Ẹ máa lówó gan nìyẹn o. A ṣe ń bẹ Ọlọ́run. Mo ṣe ń bẹ Ọlọ́run kí n jọ àwọn ọ̀gá mi tó wà ní. Àwọn lọ̀gá yín? Rárá o, àwọn ló wà lẹ́yìn lọ́hùn tán ní ìran funfun báyìí. Ṣáwọn? Bẹ́ẹ̀. Inú mi dùn gan tí mo rí wọn lénìí. Inú mi dùn. Ẹ jọ̀ọ́ ọ̀nà mi sì jìn, ẹ jẹ́ ká. Ibo lẹ ń gbé? Owóde Yewa. Owóde Yewa. Níbo lẹ ń gbé? Lẹ ti wá bí lónìí? Bẹ́ẹ̀. Ibẹ̀ lẹ tún máa padà sí? Lágbọ́rọ̀ lọ. Ó jìnnà. Ẹ rí pé ẹ mówó lọlé o. Mo ti gbọ́. Ó jìnnà gan, ó jìnnà. Ìlú wo ló tóbi tó súnmọ́ yín? Àtàn. Àtàn. Orí Ọlọ́run. Kí nìyẹn? Ẹ sọ̀rọ̀. Olóòtú.
mo ti sọ ìwọ̀n tí mo lè sọ tí n bá wà lórí ìtàgé ni máa ń lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ bó ṣe wù mí ṣùgbọ́n bí dáwà yìí ẹ jọ̀ọ́ má kó bá mi. ó dà tẹ́ bá fẹ́ bí pé ẹ wà ní ẹ ń darí ayẹyẹ ẹ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀. ayọ̀ ṣòwò ẹ fẹ́ kó bá mi. kó sọ̀rọ̀ ṣé ẹ mọ àwọn tó ń wò yín báyìí tó jẹ́ pé wọ́n rò pé èèyàn tó sọ pé òun darí ayẹyẹ ẹ wò bó ṣe ń. ẹ jẹ́ kí a parí ètò kí n tó fi ìwọ̀nba hàn yín ẹ jọ̀ọ́. èwo lẹjọ ń bẹ a ní kẹ́ tara yín ẹni kíní bá ń fún wọn ní ìbéèrè àkọ́kọ́. ẹ ṣé o Ọlọ́run ní dá yín náà láàmú. ìyẹn ni pé mò ń dà yín láàmú nìyẹn. mi ì sọ pé ẹ ń dà mí láàmú. ẹ là lọ́rọ̀ ẹ sọ pé Ọlọ́run ní dà yín náà láàmú bẹ́ẹ̀ ṣe ń dà mí láàmú ẹ gbà á. kò ń ṣọ̀rọ̀ bínú òwúyẹ ẹ̀ẹ́dẹ́ àti sọ ẹ̀yin lóhùn. àbí ó yá ṣé fìlà lẹ ṣe sí ni ó yá. 23 lé ní 400 lé ní 1000 àwọn wo ni Yorùbá ń pè ní báàfin rédòdò rí báàfin. Olúfúfú. ààfin ló wà. Bẹ́ẹ̀ni. torí kẹ́ tó béèrè pé kí n fún yín ní tají mo kúkú tají jí fúnra mi. ẹ tiẹ̀ ṣì máa ta méjì dáadáa. ẹ ṣì máa ta méjì dáadáa. ṣé ẹ̀ ń sùn ni. Bẹ́ẹ̀. ṣé máa ń sùn gan ni. Bẹ́ẹ̀. lẹ́dẹ̀ fẹ́ máa báyàn kọ́lé. Kọ́lọ́ ń ṣàánú. ó yá. Mo ń bọ̀. ṣé ẹ mọ̀ Jọ̀ọ́ tó bá mọ̀ má sọ òyìnbó o. ṣé ẹ mọ̀ tó bá ti mọ̀. kí ló kọ yín. ẹ ṣe ń lọ́tìkọ̀ báyìí. tí ẹ yé. kí ni. òun tó ń lọ́tìkọ̀ tí ẹ yé. kí ló ṣẹlẹ̀. ó ṣáà máa sọ òyìnbó kójọ. àwọn tí Yorùbá ń pè ní báàfin. àwọn ni. ẹ̀sùn mi síwájú díẹ̀. ààfin náà. mo ń bọ̀. bàbá mi ààfin náà wà. wọ́n dẹ̀ máa súnmọ́ àwọn ayaba dáadáa. àwọn ni Ọlọ́run bí àwọn àgbà láàfin. àgbà náà ni wọ́n lè ti dàgbà àwọn torí pé wọ́n máa ń pẹ́ ibo náà tún fẹ́ lọ sísì ibo kò síbi tó tún máa wà kò síbi tí mo wò pé èrò mi ni o kò síbi tí mo wò pé wọ́n tún lè wà nítorí wọ́n ti forí wọn sọ ààfin wọ́n ti ṣe wọ́n ní nǹkan tó jẹ́ wípé ààfin nìkan ni wọ́n ṣóyè nǹkan torí tó bá lọ sí ààfin nìkan bí pé kéèyàn máa ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ bí àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ darí ayẹyẹ àbí bẹ́ẹ̀ ṣe báyọ̀ kọ́lé nísìnyí kan wá ti fún yín ní
kán ti rọ ọwọ́ yín sí bí wọ́n ṣe lè rẹ́lé. Mi ò sọ pé ẹ̀yin lẹ̀ ń rẹ́lé o, ṣùgbọ́n bí àwọn tó ń rẹ́lé kán ti pọ́n ọwọ́ wọn sí pé kán kàn fọwọ́ kọ ara ògiri báyìí, gbogbo ẹ̀ á máa dán lọ. Kí lẹni yẹn tún, kí iṣẹ́ ló tún máa, ibo ló tún fẹ́ lọ? Ṣé ó yẹ yín nǹkan tí mò ń gbìyànjú láti sọ? Ṣé ẹ mọ̀? Àwọn ìwẹ̀fà. Àwọn wo ni ìwẹ̀fà? Àwọn tó ń tẹ̀ lọ́dà. Ṣé ẹ mọ̀? Ṣé rí àwọn kan wà láàfin ní ayé àwọn bàbá wa yẹn tó jẹ́ wípé géńdé ni wọ́n, tí wọ́n ń jíṣẹ́ fún àwọn ìyáàfin. Ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ géńdé ọmọkùnrin, ara wọn lè máa fà sí àwọn ayaba, wọ́n má lọ máa bá wọn ní àjọṣepọ̀. Kájọṣepọ̀ má lọ di oyún, kí ọmọ tí ò kì í ṣe ọmọ oyè kó má lọ gorí àpèrè. Ó yé yín. Nǹkan tí wọ́n wá máa ń ṣe nígbà yẹn ni wípé wọ́n wá tẹ̀ wọ́n lọ́dà. Kán má lè ṣe, wọ́n lè wọlé wọ̀de. Àyà ọba ò ní máa já pé Àlàní wọlé lọ bá ayaba nínú ilé nítorí wọ́n mọ̀ pé kò sí nǹkan kan tá tẹ̀yìn ẹ̀ jáde. Àwọn yẹn ni wọ́n máa wẹ̀. Ó túmọ̀ sí kéèyàn ya nǹkan. Ẹ mọ̀ pé ewúrẹ́ wọn tó bá ya òbúkọ ó máa dọ̀ya. Ewúrẹ́ tó bá tẹ̀ lọ́dà ló máa di ọ̀ya, àbí pé kò ní lè ṣe adẹ̀sínúwèé. Àwọn yẹn ní ìwẹ̀ láti wọ́n fi wọ́n ṣe ọfà láti máa rán wọn níṣẹ́ káàkiri kiri. Wọ́n á máa pè wọ́n ní ìwẹ̀fà. Mo ti kọ́ yẹn náà. Ìbéèrè kẹfà lẹ́gbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. 1,800 mẹ́fà. Ó yá. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Ṣe àìrósẹ̀. Kéèyàn má dúró. Má dúró o. Má rósẹ̀ o. Régún bá ní ẹ ò gbọ́dọ̀ dúró. Àbí? Àìrósẹ̀. Kéèyàn ṣe àìrósẹ̀. Mo ṣe àìrósẹ̀ ni mo ṣe débílé ni mi ò dúró. Ó ní. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Kí ló dé? Àì ní Yorùbá ni without ní Gẹ̀ẹ́sì. Ro, kéèyàn wá ní kí lo rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́. Ro tó fi dáwọ́ dúró, tó fi káwọ́ kò. Ìgbà àwọn kan ní kí lo rí lọ́bẹ̀ tó fi wá rú. Èmi ò rò pé irú ni. Ṣé ẹ̀yin tẹ́ ní èdè ẹ lè tọ́ mi. Ṣùgbọ́n gbá ní kí lo bí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́, tó fi ṣọwọ́ báyìí. Ó ní nǹkan tó rí, ó ti gbé yán kó fi run ó dẹ̀ wá ní kí ni. Àìro ẹsẹ̀, ó ṣe àìro ẹsẹ̀, ìyẹn ni wípé kò dá ẹsẹ̀ dúró. Tó bá ní èèyàn ń ṣàìrosẹ̀, ìyẹn ni wípé kò dá nǹkan tó ń ṣe dúró. Ṣé ẹ lè lo ní gbólóhùn? Ẹ jẹ́ ká ṣe tẹ̀síwájú nípa ẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí lè ṣe lè lo àìrosẹ̀ ní gbólóhùn.
tí ẹ̀dá bá ṣe àìrósẹ̀ dandan ni kí ó débi tó ń lọ. Kó débi tó ń lọ. Bẹ́ẹ̀ni ó yá ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ìbéèrè 7,800,000 kí ni Yorùbá ń pè re mímí? Wàláì ewúrẹ́ mo rò bọ́n fẹ́ kọ síbí ni ṣá. Emúrẹ́. Ká má parọ́ fúnra wa, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wá sí Ìbàdàn láti wá kọ́ ẹ̀kọ́ ni o. Èmi dẹ̀ wá yìí èmi tún wá kọ́ ẹ̀kọ́ sí Ọlọ́run Jésù ń bọ̀. Ẹ̀yin kan náà ni wàhálà yìí, ẹ̀yin kan náà ni ó dáa. Bá ṣe bá lọ́wọ́ yín lọ́wọ́ ẹ̀yin aṣíwájú nìkan tí mò ń gbìyànjú àti sọ. Ẹ̀yin wo? Ẹ̀yin tí a bá láyé. Ta ló ti ṣe ẹmọjọ rí? Kí ni Yorùbá ń pè ní emúrẹ́? Emúrẹ́. Ẹ bá dẹ̀ sún mi síwájú màá mọ̀ ọ́. Olúfòfò ẹ dúró. Ó ń jẹyàn. Ẹ ṣàánú mi. Ó ń jẹyàn. Ẹ̀fọn ni. Bẹ́ẹ̀ ni ẹ̀fọn ni. Ẹ bá rí ìbàdàn ọkọ. Kí lọ̀rọ̀ míì ta tún lè pe ẹ̀fọn? Kí lọ̀rọ̀ míì ta tún lè pe ẹ̀fọn? A tún lè pe ẹ̀fọn. Ìjókòó yìí. Ìjókòó kan. Mo ń bọ̀. Àìgbọ́fálà wòkè. Mo mọ̀. Ṣùgbọ́n ìjókòó yìí ìbẹ̀rù ńlá wà ńbẹ̀. Kò sí bẹ̀rù kankan ńbẹ̀. Ẹ ṣáà jẹ́ á tẹ̀síwájú ẹ. Kí ni yàtọ̀ sí ẹ̀fọn, kí la tún lè pe ẹ̀fọn? Tẹ̀síwájú. Ó wá sí mi lọ́kàn. Ṣùgbọ́n mò ń wò pé kíní kékeré kan náà tún wà tó tún máa ń jẹyàn. La máa ń pa títí ní báyìí. Mo gbọ́n tún pé yànmùyànmù. Ìbéèrè 2,400,000. 1,400. Kí ni ìyàtọ̀ láàárín èrìgì, ègìrì àti dòdòdò ògìrì? Èrìgì ni ó di eyín mú. Múlà. Ègìrì. Àti ògìrì. Ẹ jẹ́ n kọ́kọ́ dáhùn ògìrì yẹn ná. Ògìrì àbógìrì? Dòdòdò ògìrì. Má ní wọ́n ń pògìrì. Àbí wọ́n ń pògì? Ògì kọ́ ògìrì. Mo ń bọ̀. Ṣé ògìrì lẹ́ mọ̀? Ó pa mi lórí ni. Ó pa yín lórí? Omi lágbára, ẹ mú mi. Ṣómi wà lẹ́nu, mi ò rómi mu. Ẹ jọ̀ọ́ bá mi. Ẹ ṣé bàbá ọkọ. Bá ń fún wọn lómi. Ẹ ṣé bàbá ọkọ. Ẹ mọ ògìrì. Ẹ dẹ̀ mọ èrìgì. Ẹ fọwọ́ pawú. Ẹ fèrìgì jóbi. Ègìrì, ògìrì. Bá mi yọ. Nínú mẹ́ta. But ṣé ẹ mọ̀ pé mo gbìyànjú díẹ̀.
Ọlọ́run mi o. Ìgbà mo sọ́nà. Ẹ mú wá. Omi tí mi tí mu yẹn ni. Ẹ mú wá. Ó dùn mí o. Orí ìyá mi. Wáyé láìpẹ́ kiri láyé kò sẹ́ni jẹ́ fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Ẹranko ni ṣe dọ́ọ̀kà bí ebi ẹranko ni. Ìkẹta ògìrì èròjà ọbẹ̀. Ó ti lọ. Ṣé mọ̀? Ṣé wọn ò gbọ́ nǹkan tá à ń sọ ni? Ó ń gbọ́. Kí ló dé tá ẹ̀ sọ̀rọ̀? Wọ́n ní kẹ́ má sọ̀rọ̀. Mi ni ó máa sọ̀rọ̀, nǹkan tó bá mọ̀ ló máa sọ. Bó jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹ ṣáà rí sọ. Wọ́n nílò ní ebú àgbà. Mi ò sọ pé mo jù yín o, mo kàn ń sọ mọ́rọ̀ ni. Ìbéèrè ìkọkànléní. Ọ̀rọ̀ mi ò lé sí nìyẹn. No, òun lè yí báwí èmi. Bá mi yọ náà yẹn. Owó tán. Ní Yewa, ilé ìralẹ̀. Bóyá ibi tẹ́ fẹ́ gbẹ́ kànga sí létí odò báyìí, bí a kàn fẹ́ ra bẹ̀. Ṣé lẹ̀ ni? Tí ó bá ti ń ṣe ilẹ̀. Ṣé lẹ̀ ni? Kì í ṣe ilẹ̀. Kí ni? Bí ẹ kàn fẹ́ ra àárín kan pé ẹ fẹ́ máa bomi ń bẹ̀ lọ sí. Àárín yẹn kí ni? Kì í ṣe ilẹ̀. Kí ni? Ẹ ra etí odò ni. Ẹ ra ibi tẹ́ ti máa bomi, ẹ ra kànga létí odò. Ṣé kì í ṣe lẹ̀ ni? Ẹ jà tẹ̀síwájú torí Ọlọ́run. Ìbéèrè kọkànlé ní ẹgbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní dò? Ìkárà. Ó dójú ẹ̀ lẹ́nu. O ní láti kárà kan. Ìkárà túmọ̀ sí kéèyàn falẹ̀ mọ́ nǹkan. Kéèyàn fi gbogbo agbára ṣe. Kéèyàn fi agbára sí nǹkan dáadáa. Kó káràmásìkí ẹ̀. Ìkárà ni ẹ bá mi pàtó fún wa. Mo fẹ́ràn ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn kéèyàn falẹ̀ mọ́ nǹkan. Ìyẹn ni pé ó ṣe kọjá, ó fi ipá sí láti lè jẹ́ kí wọ́n ṣe é ṣe. Ó ṣe é ṣe. Ìbéèrè 100 lé ní 400 lé ní ẹgbẹ̀rún kan. Ló dà. 1480. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì orí rẹ̀ jẹ́ remire. Remire àbí? Mírere. Ó dà bí ṣe mẹ́ta. Ẹ ṣé. Mírere. Mẹ́ran jẹ. Ṣebí ilé lẹ̀ ń kọ́? Ẹ̀ ń darí ayẹyẹ. Ṣé ẹ máa mẹ́ran jẹ ńbẹ̀? Mẹ́ran jẹ. Tẹ́ bá ṣètò lọ́wọ́. Pàápàá jùlọ tó bá di orí ọ̀rọ̀ ìdíje ká jẹun ọ̀mùọ̀mù. Mo lè kọ́kọ́ débẹ̀ kí n mẹ́ran jẹ ẹran yìí dùn. Ẹ bẹ̀rẹ̀ ìdíje. Ìyá mẹ́ran jẹ. Ẹ máa mẹ́ran jẹ. Ó dà máa fún yín ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni mo ní kẹ́ lò. Ọ̀rọ̀ kan bíi àwo mírere. ń bọ̀. Àwo yẹn. Àwo kí ni?
tí n bá ní mo ń bọ̀ olófòófó ẹ ṣàánú mi mo ń bọ̀ okay bá mi yọ okay yẹn. ó dojú ẹ̀ lẹ́nu mo ṣáà pé mi ní mo mi ìtàn tá máa fi ṣe tán ó kù méjì àbí. ó dẹ̀ kò fẹ́ yọkọ sí màá ní kẹ́ máa mú lọ. ẹ tí sọ kọ́kọ́. sọ yọ fún ọ. mẹ́ran jẹ. mo sọ mẹ́ran jẹ. mẹ́ran jẹ. ó tún dẹ̀ ní kí n sọ yọ kan sí ẹ̀yin èèyàn yẹn ṣàánú mi tó yẹ lọ jẹ́ róòmù délé owó ìdí tán. kí n sọ ẹyọ kan sí mo bọ̀ máa sọ ọ́ sí i. téèyàn bá ń jalè wọ́n tún máa ń pè ní wọ́n ní gbéwìrì mírèrè gbéwìrì. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ẹ rátẹ́wọ́ pa ni. kẹ́ ẹ sọ̀rọ̀ ó dorí àtẹ́wọ́. Ayọ̀mídé jọ̀ǹdọ̀rọ̀ lọ máa pàtẹ́wọ́ torí ó ranjú sí ìgbà tí mo sọ ìbò. kẹ́ ẹ sọ̀rọ̀ ó débi àtẹ́wọ́ ẹ̀ ń ó yá. ìbéèrè kẹtàlélẹ́gbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. parí òwe Yorùbá yìí ẹni ra fìlà fún akàn rédò. abáníkà wò gan-an akàn kì í dé fìlà akàn ò lórí. èmi lè sọ pé ó ṣòwò lófò ni. ló fowó ṣòfò. nǹkan máa ṣe rí àwọn òwe wa tá a bá wò ó èèyàn máa mọ ibi tó lè forí sọ ó lè má sọ tààrà ṣùgbọ́n èèyàn ò lè sọ pé ò sọ dáadáa. torí akàn ò lórí ó wá lọ ra fìlà fákàn ní irú òwe yẹn báwo la ṣe lè lo òwe yìí. ẹni ra fìlà fákàn fowó ṣòfò ni nítorí akàn ò lórí. bí tẹ bá fẹ́ lo òwe yìí báwo lẹ ṣe máa lò. tèmi bá ní kí n tún lò ní ọ̀nà mi mo lè ní ẹni lọ ra onígangan tó lọ ra irin ni. ẹ mọ̀ pé nǹkan tí mò ń sọ kì í ṣe nǹkan tí mò ń fi sọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nìyẹn bíi pé ẹ wà ń bì kan sìn kí ni nǹkan tí òwe yẹn máa fi jẹyọ tí èdè yẹn máa fi fọhùn látẹnu yín mi ò ní kẹ́ fún mi lápẹẹrẹ bíi mi ò ní kẹ́ fún mi ní òwe míì láti fi gbà nídìí mo ní kẹ́ sọ nílò ẹ̀ bíi pé kí ni òwe yẹn ẹni ra fìlà fákàn bíi pé ọmọ ọdún 10 ẹ lọ ra ọkọ̀ bọ̀gìnì fún. kò lè tí lè wọkọ̀ ẹ ní awakọ̀ tẹ́ fẹ́ fún ẹ ṣòwò lófò ni bẹ́ẹ̀ ṣòwò lófò ẹ fẹ́ ṣẹ̀mí lófò. àwọn èèyàn á máa sọ fún pé ẹni ra fìlà fún ọ̀rọ̀ ẹ dàbí ẹni ra fìlà fákàn o ò rí nǹkan kan rà fọmọdé ṣé torí pé olówó ló wá ṣe ọ̀rọ̀ ẹ dàbí ẹni ra fìlà fákàn ni ó ṣòwò lófò ni tó o bá dẹ̀ ṣọ́ra ó lè ṣẹ̀mí lófò torí ọmọ yìí tó bá lọ mú kọ́kọ́rọ́ tó sọ pé ọkọ̀ òun ni tó bá wọkọ̀ tó dọkọ̀ nù ó ti pọ̀ mọ́ nítorí pé ó ga ó wá sọ pé ọmọ ọdún 10 kó lọ wọkọ̀. ṣe ti rí pé àti lo ẹ̀ ni mi ń jà fún jù kì í ṣe pé ẹ ní òye ẹ̀ ṣé ó yẹ yín nǹkan tí mo torí kí ni ìwúlò ọgbọ́n fún ẹni tí ní ìwúlò ọgbọ́n tí ò gbé ẹni tó gbọ́n. ṣé mi ò bóyá nǹkan tí mo sọ kí ni ìwúlò ọgbọ́n tí ò gbé ẹni tán sọ pé ó gbọ́n. ọgbọ́n yẹn ló pé. ọgbọ́n ṣíṣe àbí kí ló àbí. ó yá ẹ tẹ̀síwájú.
ìbéèrè kejì-dín-ní-ọgbọ̀n lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní rèdòdò afako? Afako. Kí la fako? Afako. Ní nǹkan téèyàn ń fà mọ́ra. Ẹ máa ń fòkò mọ́ra. Táfàtáfà. Kéèyàn ta ọfà. Catapult. Òun la fako. Àbí? Ẹ mọ̀ pé ẹ máa fà mọ́ra báyìí. Tẹ́ bá fà mọ́ra yẹn, ẹ̀yin ló fẹ́ lọ bá. Máa lọ síwájú. Máa lọ síwájú. Afako nìyẹn. Afako. Afa oko. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ṣé inú yín ò dùn ni? Inú yín ò dùn ni? Ìbéèrè mi ò sí tán ni, ó ṣe ń pọ̀ sí. Ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Wọ́n yí nǹkan kan dà síbẹ̀. Ìbéèrè ìkẹtàlá lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Pa òwe 5 tó ní dòrè ọ̀pẹ nínú. Ọ̀pẹ̀ kẹ́tẹ̀ ń dàgbà, inú ọmọ Ádámọ̀ ń bàjẹ́. Kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Lójú méjì. Ilé kan wá ní. Ẹ fẹ́ yọkọ sí káfílẹ̀. Ṣùgbọ́n mi ò ní ràn yín lọ́wọ́. Ìrànlọ́wọ́ tó yẹ kí n fún yín ni mo ti ní. Iyọ̀ kúrò nínú ẹ̀yìn. Ẹ fún mi ní ìṣẹ́jú kan máa gbà sí. Ìṣẹ́jú kan pọ̀. Ó pọ̀. Mo ń bọ̀ olófòfò. Ìṣẹ́jú kan yẹn ti fẹ́ pé o. Kí ni igi owó ló rẹ̀ owó. Mo ń bọ̀ mo máa sọ sí ẹjọ́. Àní kẹ́ máa bá èèyàn tó lè ràn yín lọ́wọ́ wá sórí ètò. Ẹ ní sùúrù Ayọ̀ máa ràn mí lọ́wọ́ sí Ayọ̀. Ó lè ràn mí lọ́wọ́. Ẹ má ti parí. Ẹ ti wá lè sọ̀rọ̀. Ayọ̀ tó ti lè sọ̀rọ̀ báyìí. Bóyá sọ ẹ̀yọ̀ kan tó kù jọ. Lọ̀pẹ́ sọmọ́ ni. Orí ẹ pé àbúrò mi tó yá yìí. Ẹ bá ìpàjọ́ fún ọ. Adúpẹ́ pé wá sórí ètò lẹ́yìn, inú mi dùn. Ayọ̀ mi kún láti rí a ní ẹ̀bùn fún yín. Eléyìí ìrọ̀rí ni láti lè máa ìrọ̀rí àti ife ìfamimu àti ìwé náà wà níbí fún yín. Ẹ ṣé gan ni, inú mi dùn láti rí yín o. Kí ló dé? Inú tèmi náà dùn láti wà níbí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àti lọ́wọ́ Elédùmarè. Ọwọ́ Elédùmarè nìkan ni kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ nítorí mi ò 20 ọdún sígbà tá a wà yìí. Ẹ jẹ́ kọ́kọ́ dé mú ká mọ̀ pé tó ti parí. Tí má sóyìnbó ń sìn, wọ́n ní mo ti lè sóyìnbó báyìí. Nítorí 20 ọdún sígbà tá a wà yìí mi ò lérò pé mo lè nírú àǹfààní báyìí. Ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Elédùmarè, inú mi ló pé ó ṣe é ṣe ó bọ̀ sí. Ẹ ṣé gan. Ọlọ́run nìkan ni lẹ́yìn Ọlọ́run tún ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o láti fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ gbọ́ wa bẹ́ fẹ́ kópa lórí ètò ìfẹ́ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ òlàlẹ̀ máa jígbà gbàrà erégbé di sọ́dọ̀ fi roko erégbé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó tó dìgbà míì ire o. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí. Èdè ni màá sọ ọ̀rọ̀
Mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. Masoyinbo, má ṣe sọ̀yìnbó.